lọ́lẹ̀ wá obìnrin yẹn kó lọ́lẹ̀ tọrọ àforíjì lọ́lẹ̀ wá obìnrin yẹn kó lọ́lẹ̀ tọrọ àforíjì kò sẹ́nì kankan tí ń sí ọ àwọn àjẹ́ kankan ò sí ọ àwọn ìyá alé yín ò sí ọ àwọn bàbá alé yín kankan ò sí ọ obìnrin yẹn ni ó wá kankan lọ́lẹ̀ tọrọ àforíjì obìnrin wo ni ò ń béèrè lọ́wọ́ mi obìnrin tó já sí pé o bá ṣàdéhùn pọ̀ ọ̀fẹ́ ọ wá fi ìfẹ́ ó fi bọ́ ẹ lò gbogbo ìfẹ́ ló fi bọ́ ọ lò yẹ́nyẹ́nyẹ́nyẹ́nyẹ́nyẹ́nyẹ́ ọ wá jàǹbá ara rẹ̀ o tún jàǹbá owó rẹ̀ gbogbo tó ní pátápátá ló fi bọ́ ọ lò at the end of the day ọ padà dalẹ̀ rẹ̀ ni wọ́n ń sunkún sọ̀rọ̀ ẹkún tó sun lánàá yẹn ẹkún òní wọ́n náà ti ń sun lónìí o kò wá sí ní tó lè rẹ̀ ọ́ lẹ́kún yẹn tayọ kọ́ wá obìnrin yẹn kàn kọ́ lọ lè tọrọ àforíjì tí ò bá foríjì wà láì ò lè sórí rẹ̀ sọ pé ó ń dààmú lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ní tójú o máa dààmú obìnrin tó ṣe jàǹbá fún tó palẹ́kún òun lójú o máa dààmú ọmọ ìyá mi tó bá fẹ́ rí tiẹ̀ ṣe tó fẹ́ níláárí tó fẹ́ kọ́lọ́hún dá ọ padà sípò rẹ̀ tó wà tẹ́lẹ̀ wá obìnrin òun kàn kọ́ lọ lè tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ salamu alaikum.